ó kàn sọ pé okay. Ṣé mo ti mọ́lẹ̀ tí mo já tán? Bí. Sopo. Ewo. Yeah, big girl. Bibi. Encyclopedia. Papi, papi po. Papi po. Papi prapapapo, papi poropopopo, papi pepepepepe. Kakakakakaku, ji, me, lo. Sempeso. Lulu rẹ kí n gbọ́, àlùkò jì. Kò jì, kálálá kololo, àlùkò jì. Àlùkò jì, ọbájẹ́mi nílùú lọ, àlùkò jì. Àlùkò jì, lulu rẹ kí n gbọ́.
àlùkò jì àlùkò ọba jí mi nínú lọ. Dùrù rẹ kí n gbọ́. Since scares me tí èmi ló fi máa ń come all the time. Akọ̀pẹ̀lẹ̀gó sí comment section. Akọ̀pẹ̀lẹ̀gó síbẹ̀. Èmi ló fi come 24/10. Jẹ́ kí tó orúkọ ẹ̀ náà. Sẹ́jí skin care head. Orúkọ yìí gan ti le jù. Chief Mayor kí ló happen? Ṣé kí ni ẹ ti dé kó ni àbí níbo ló sì wà? Bíyà London ló sì wà. Ọba ẹ̀bẹ̀ give me 2K. Ọba lọ fi ṣoògùn. Ẹbí Akóredé ló porúkọ ẹ̀. Sápá ló kó dé. Nígbà tó ń jẹ́ Akóredé tó ń tọrọ 2,000. Definitely orúkọ ọ̀rọ̀ ẹ̀. Sí o sápá ló kó dé. Sápá ló kó dé òkú èrè kankan dé. Akóredé tó ń bèrè 2,000. Ẹ ti rí pọ́ wáyé ni kì í ṣojú lásán. Akóredé. Káyọ̀dé. Wà á bèrè 2K. Kí ni tèmi pẹ̀lú ìgbésí ayé Ọláyínká? Èmi ló ń dó ẹni. Ọlọ́run ní jẹ́ kí fún ẹ lówó. Èmi ti yónú. Tó bá ní ìdí confirm jùjú, pé àwọn babaláwo sórí nọ́mbà yìí. Tó bá ní ìdí confirm jùjú, nọ́mbà wọn dànù. Pé wá DM àwọn babaláwo ní WhatsApp nọ́mbà yìí. Àwa kì í ṣe jùjú, àwa kì í ṣe oògùn owó fèèyàn. Èrè pé mo ti lọ pé lè fẹ́ yẹ̀ sálé ní ìṣá. Tó bá ní ìdí jùjú, àwọn apatapára jùjú, báyìí ẹ máa ṣe dá. Voice message ni o. Má send message òfò kan o. Má kọlù bó kọlù wọn gbé o. I send voice message 091 1873 9878. Àwọn babaláwo, àwọn ọ̀sákòkò tó wà ní Ìjọmọlúwàbí ni. Ọmọtẹ̀ oníkòkó drop láyọ̀ méje kó tó máa lọ. I come again 091 1873 8978. Yóò so àwọn nọ́mbà àwọn babaláwo ẹ̀ ni. Where those babaláwo dey? Ó wà ní Ìjọmọlúwàbí náà. Wọ́n máa wà lọ́dọ̀ mi from 8 o'clock to 6 o'clock every day. Wọ́n bá tàn mọ́lẹ̀ sí nǹkan tó wà nínú ayé ẹ̀, nǹkan tó ṣókùnkùn sínú ayé ẹ̀. Á dẹ̀ fún ẹ ní iṣẹ́ gidi. Àwọn ilé ìjà. Àwa kì í bá àwọn tó bá ṣúọ̀ sí. Àwọn tó bá ṣúọ̀ làwa bá ń ṣe. Yes. Àwọn ilé àsọ fún ẹ wípé kò báyìí láyé ẹ nídìí. Bó ti rí nìyẹn. 091 1873 9878. WhatsApp number wọn nìyẹn. Jìjì ọba you never sleep. Sẹ́ni tí ò bá ro jẹjẹ máa sùn ni. Èmi tó jẹ́ pé sápá ti kọ́lé sí ọpọlọ ẹ̀.
ẹni tí òrò ń jẹjẹ rí bí wọ́n ṣe ń yán ni mi ò jẹun sùn lánàá. Ọba drop asa Àtàndá. God bless you. Asa many 30, 400, 31, 258, 30, 400, 31, 258. Obìnrin wo ló lè yẹ ká wojú ẹ̀ náà. See, what's in me? Why do my phone? Ara máa pa yín ni. Yes, account number mi ni 30, 400, 31, 258 First Bank. Bá mi ju 500,000 síbẹ̀ kí fi yẹn jẹun ọjọ́ méjì. Àrèpo sínú mọ́tò, máa dóbò, máa gbé hook up. Lẹ́lẹ́lẹ́lẹ́ Àríkẹ́ ṣúgà. Wọ́n ti fuck up láyé. A ò lè pàdé mọ́. O promise mi lóbò, o gbé wá. Ká má pàdé mọ́. Anybody tó bá ti promise mi lóbò tí o bá ti gbé wá ká má pàdé. Ó jọra wọn. Don't promise what you cannot drop. Don't promise Oba is one of the most honest person in Nigeria. Mi ò pé méjì o. Kì í ṣe one. Mi ò pé méjì. Ọba Solomon ò pé méjì. Tá bá ń sọ̀rọ̀ nípa honest. Tá bá ń sọ̀rọ̀ nípa òtítọ́. Èmi nìkan ni a ò pé méjì. Because kò easy. Ẹni tó bá ń sọ òtítọ́ kò kì í lówó lọ́wọ́. Ká ní pé Tinubu bá ń sọ òtítọ́ ní 2022 wípé epo máa di 1,000 nígbà kó wọlé. Ṣùgbọ́n ó ní ẹ má worry. A máa kó owó síta. Epo máa wà. Gbogbo ẹ máa wálẹ̀. A máa gbé wálẹ̀. Ẹ̀rí pé wọ́n ti gbé wá sílẹ̀ báyìí. Nǹkan táyé fẹ́ gbọ́ nìyẹn. Ọba àgbáyé kẹ́ máa sọ fún ẹ wípé hello Mr. Man. Bí ẹ bá fi mí jọba ìlú, máa fojú yín kan máa bo. Ṣé mọ̀ pé ẹni fẹ́ dìbò fún wa? Ẹ̀dẹ̀ ni fẹ́ fi wá jẹ oyè kan láàrin ìlú. Because màá ti sọ fún yín tẹ́lẹ̀ wípé màá fi ojú yín rí máa bo tẹ́ bá fi mí jọba ìlú. Òtítọ́ lè máa sọ fún yín. Màá tọwọ́ bọ̀. Ọba Solomon ò pé méjì ní gbogbo àgbáyé. Kémi tún dú ẹ máa ti sọ fún ẹ wípé olóṣó lè mí o. Èmi máa dó gbogbo bọ̀ àgbáyé tán ni o. Kò sọ́kùnrin tó lè sọrú ẹ̀. Tí bá fẹ́ sì ṣẹ́gun fún ẹ máa sọ fún ẹ pé mo fẹ́ gbá ẹ ni. Ọlọ́run nìkan ló mọ ewé tó máa jẹ́. Ọlọ́run nìkan ló mọ òògùn tó máa jẹ́. Mo fẹ́ gbá ẹ ní o. Tó bá rí tí gbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ iṣẹ́ mi ni kò sanwó. Tí gbàgbọ́ ọ bá ti rọ̀ mọ́ di owó ẹ mú. Ṣùgbọ́n àwọn babaláwo kan sọ fún ẹ wípé má worry. Àwọn máa bá ẹ ṣe. Àwọn máa ṣe gbá. Àwọn máa ṣàwo. Nǹkan tẹ́yin fẹ́ gbọ́ nìyẹn. Nǹkan tí èèyàn ò fẹ́ gbọ́ lèmi máa ń sọ fún èèyàn. Ibẹ̀ láti mọ ẹni tó like òtítọ́ àtẹ tó like irọ́. Nǹkan tí ẹ ò fẹ́ gbọ́ ẹ lèmi máa sọ. Ó yàtọ̀ síra. Má fi mi wé. Kò sí mi ò pé méjì ní gbogbo àgbáyé. Kì í ṣe Nàìjíríà. All the whole world. Mi
ò pé méjì ọba àgbáyé nìkan òun lè lè bá reality lẹ́nu ẹ̀ reality yẹn ẹnu mi èmi nìkan la fi rán lẹ́yìn mi kò sí gbogbo ẹ̀yin tó kàn ẹ́ purọ́ tanra yín ni I love you I beg you I cannot do without you irọ́gbù you cannot do without what jẹ́ kó ní stroke ń sìn o máa fi ilẹ̀ lọ wàá ṣépè sọ wípé tí ìwọ ló kó bá ní ọwọ́ ẹ̀pọ̀ láyé ń bá ní ńlá bọ́tí kan tí mo kàn rí nínú ayé ni wípé ìwọ tó bá láìkì òtítọ́ ọkàn ẹ̀ máa balẹ̀ mẹ́ẹ̀dẹ̀ máa gùn. tẹ́ bá sọ pé ọba Solomon ní sì kí wàá jẹ president pé kí wàá campaign fún yín bẹ́ẹ̀ ti fi mí jẹ president ẹ gbàgbé Kristẹni ẹ gbàgbé mùsùlùmí ẹ gbàgbé aláwo. tí bá gbọ́ wípé tí bá jẹ president tí bá gbọ́ wúú màá ní kó fìbọn gé orí ẹ̀ dànù nǹkan tó fà tó fi ń gbó wàá ṣàlàyé. tí bá jẹ president tí bá wo orí íńtánẹ́ẹ̀tì tí bá gbọ́ tí àáfàá kan bá sọ wípé àwọn kan máa wọnú iná màá béèrè question lọ́wọ́ ẹ pé ṣé o ti débẹ̀ rí? Ó ní rárá. Ìjọba ọ̀run yẹn ṣé o ti débẹ̀ rí? Ó ní rárá. Why are you lying? Wọ́n máa dáná sun ẹ ní ìwọ ló máa kọ́kọ́ fi ṣe experiment náà. tí bá wo orí íńtánẹ́ẹ̀tì tí bá gbọ́ pé pásítọ̀ kan sọ wípé ẹnìkan máa wọnú iná ẹni tó bá ti tẹ̀lé Jésù wípé kò lè rọ́lọ́run. ṣé wọ́n ti rọ́lọ́run rí? Ó ní rárá. ọdún mélòó ló ti ń tẹ̀lé Jésù? Ó lọ́dún 10. kí ló ti àṣìf? Ó ní ó ti àṣìf kankan. ìwọ gangan ni màá ní kán lọ gbá ẹ mọ́ sẹ́ẹ̀lì ẹ̀wọ̀n gbére ló ń lọ màá fojú yín kàn máa bò. pé mo kọ́kọ́ wọlé first regime báyìí àti Koran ni o àti odù Ifá o àti Bíbélì o inú iná màá ní kán lọ dáná sun gbogbo ẹ̀. màá fi mú yín dánrin ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ ọwọ́ ẹ̀rọ. tí mi bá ní táìmù íńtánẹ́ẹ̀tì ìkankan sábà máa ta sí mi létí sá màá sábà máa gbọ́ kọ̀ọ̀kan. ẹ máa tanra yín gbogbo àwọn pírẹsidẹ̀ntì yín ló wo íńtánẹ́ẹ̀tì wọn kàn ní dáhùn ni wọn kàn ní sọ̀rọ̀. àwọn pírẹsidẹ̀ntì àwọn gọ́vùnà yín gbogbo wọn ló wà lórí íńtánẹ́ẹ̀tì wọn kàn ní sọ̀rọ̀ ni wọ́n wá máa wò ní tiwọn ni. ẹ máa tanra yín. so èmi tó máa post tí èèyàn 1 million máa wò tí èèyàn ó sọ fún mi pé ọmọ president ò pẹ̀lú àwọn tó ń wò àbí gọ́vùnà fúnra ò pẹ̀lú àwọn tó wò nínú àwọn èèyàn 1 million yẹn. ẹ máa bobolibo ara yín. wọ́n máa wò wọ́n kàn máa ignore ni. ẹ máa bobolibo. ó ti yé yín bẹ́ẹ̀ ẹ̀dọ́ wa fẹ́ tún Nàìjíríà sí ó gbọ́dọ̀ kọ́kọ́ dí pẹ̀lú religion. tẹ́ bá lè dí pẹ̀lú religion ẹ lè rí Nàìjíríà tún sí. 87% problem Nàìjíríà religion ló kọ́ sí ẹ. 87% of our problem in Nigeria is religion that causes it. Eléyìí tó kù
percent tó kù nǹkan tó kọ̀ sí ẹ ní owó àti ipò àti àìlóòótọ́. Ẹ̀lú ọmọ wa ní ẹ filẹ̀, àbúrò wa ní ẹ filẹ̀, ìlú bàjẹ́ sí. Láyé àtijọ́ kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Bó jẹ́ ọmọ ọba ló ṣẹ̀, wọ́n máa lọ bẹ́ orí ẹ̀ fógun ni. Bó jẹ́ ọmọ ìjòyè ló ṣẹ̀ láàrin ìlú, wọ́n lọ bẹ́ orí ẹ̀ fógun. Bọ̀ nísìn, ẹ̀lú ọmọ yẹn, ọmọ wa ni, ẹ fọmọ yẹn lẹ̀, ọmọ yẹn, ọmọ wa ni. Nǹkan tí Nàìjíríà fi bàjẹ́ di bó ṣe bàjẹ́ di. So this Nigeria, lọ́wọ́ tí Nigeria wà báyìí, ìwọ tó bá di orí ara ẹ mú, wàá má jìyà o. Tí wàá lọ gbójúlé èèyàn kan, olóòótọ́ ti kú tán, èmi nìkan ló kù lólóòótọ́ tó wà láyé. Kò sí olóòótọ́ mọ́, kò sí olóòótọ́ kankan mọ́. Àti pásítọ̀ àti wòlíì àtàfà, gbogbo yẹn ń bobolibo ara yín. Nǹkan tí gbogbo wa máa jẹ là ń wá kiri. Ó kò jẹ́ pé èmi náà nǹkan tí èmi máa jẹ náà ni mo ń wá, but àwa máa sọ reality. Owó tí mo fẹ́ gbà yìí, mi ò ṣiṣẹ́ fún ẹ, mo fẹ́ ná jẹ ni o. Ó yàtọ̀ sí wípé owó tí fẹ́ gbà yìí, mo fẹ́ fi ṣe kíní kan fún ẹ, irọ́ dẹ̀ ni. Sọ ọkọ tó ẹ ló owó yìí mo fẹ́ ná jẹ ni, mi ò fi ṣe anything fún ẹ. Tí gbàgbọ́ ẹ bá rọ̀ máa kó fún mi, tó bá rọ̀ máa kó di owó ẹ mú. I don't send you. Ọmọ àní drop láyọ̀ nǹkan kó máa lọ. Gbogbo àwọn tó tiẹ̀ ní kíní yẹn, gbogbo àwọn tó ní ṣe level náà ń pè ní àbí kí náà ń pè. Àwọn gbogbo nǹkan orí ṣe mọ́. Kò sẹ́nìbọ̀ tó lè send lion, tó lè send money gun mọ́. Gbogbo yín pátá wọ́n ti fojú yín kan máa bọ̀ ní Nàìjíríà. Ọmọ tó bá send lion nísìn kò ní rówó fi rere po lọ síbi iṣẹ́ lọ́jọ́ kejì. Níbo ló ti fẹ́ rí? Ẹni tó bá lóòótọ́ kò lè lówó lọ́wọ́. Òótọ́ ló ń kó ìyà jẹ mí bí mo ṣe wà yìí. Tó bá yẹ pé òótọ́ tí mo ní ni politics ló yẹ kí lọ join. Màá fojú yín kan máa bọ̀. Tó bá yẹ pé problem òtítọ́ yẹn ni, mo máa lọ join ní politics ni. Màá fi mú yín dánrin. Torí mo ti gbá research Nàìjíríà yìí, ò fó títọ́, irọ́ yẹn lẹ like. Èmi kẹ̀, mo lè ẹnu mi dùn bí nǹkan mi, tí bá dán ẹnu fún yín, ẹ máa ti sùn gbàgbéra. But èèwọ̀ ni fún Ọba Solomon láti parọ́. Reality làwa fẹ́ sọ kú. Àwa máa sọ reality. Àwọn aláwo tó wà ní ìjọmọlúwàbí, mo ti sọ fún wọn, tí ẹ bá gbowó lọ́wọ́ ènìyàn, nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún tẹ́ ẹ bá ṣe, ẹ máa pọ̀. Ọwọ́ mi wà lẹ́gàá ọrùn yín. Ẹ máa pọ̀ owó yẹn. Ẹni ètùtù tẹ́ bá fẹ́ ṣe fún èèyàn, tó bá ti mọ̀ wípé kò ṣúọ̀ fún ẹ, má gbowó ẹ o. Bó o ti gbà wá pọ̀ o. Bẹ́ẹ̀ ni ẹ bá wá sọ fún mi pé òun ò rí iṣẹ́, òun ò rí ètùtù tẹ́ ṣe, ẹ máa pọ̀ owó yẹn. Bẹ́ẹ̀ ni. Tẹ́wá dẹ̀ ṣiṣẹ́ fún ẹ̀kẹ́ tó ti rí iṣẹ́ tí ò wá dúpẹ́, èkó pa, màá ní kán dákún sòrò ẹ̀. Màá ní kán fi kún. Ìwọ tó bá ya láìmọ̀ orí, tó jẹ́ pé àwọn olérò ló fẹ́ máa san orí fún. Ẹni tó ṣiṣẹ́ fún ẹ wò fílẹ̀, babaláwo ṣiṣẹ́ fún ẹ wò lọ gbégbá ọpẹ́ ní ṣọ́ọ̀ṣì wá ní stroke. Ẹ máa ń ṣe ni. A máa ṣiṣẹ́ fáwọn èèyàn náà. Àwọn babaláwo tó wà ní ìjọmọlúwàbí wọ́n máa ṣiṣẹ́ fáwọn èèyàn. Àwọn èèyàn tó ti dá lóhùn lénìí more than 200 lénìí nìkan ni.
so àwọn èèyàn àwọn máa ń attend sí àwọn èèyàn. Mo ti fún yín ní nọ́mbà wọn lẹ́ẹ̀kan náà, ẹ lo voice message sí wọn ní ẹ lo voice message sí wọn. Voice message wọn lélẹ̀ 09118739878 WhatsApp wàá lo voice message pé nǹkan báyìí ló fẹ́. Wọ́n lè sọ pé kó sanwó kan tún sọ́nà fún ẹ san, but wàá rí confirm nǹkan tó bá fẹ́, wàá rí confirm. 09118739878 WhatsApp number wọn ni, wàá rí confirm. Ìgbà míì gan mo máa wà láàrin wọn, mo máa jókòó pẹ̀lú wọn. Ìtì pé ìgbà lè máa ráyè, but ìgbà míì mo máa jókòó pẹ̀lú wọn. Tó bá gbó lọ́wọ́ ẹ̀, ìkan tó lọ́gbọ́ fẹ́ sí, tí wọ́n bá ti ṣe sọ fún mi, wọ́n máa pọ̀ owó yẹn. Ìdí nìyẹn, wọ́n máa dá àwọn èèyàn lóhùn láti 8 o'clock àárọ̀ sí 6 o'clock alẹ́. So that is it. Every day by day. Bó bá fẹ́ wá face to face, o lè wá. Tó bá dẹ̀ fẹ́ wá, tó bá dẹ̀ fẹ́ kàn bá ẹ sọ̀rọ̀ lórí line, lórí fóònù wọ́n lè bá ẹ sọ. Where he stay at Oba? What does it mean? Where you staying? Where he stay? Ṣé Ìrẹ̀lẹ̀ mú wà náà? Ondo State náà. Ebi ti lé mi kó lé Èkó, mi ò rówó ilé san lÉkòó mọ́ náà. Gbogbo yín lẹ mọ̀ pé ebi ti lé mi kó lÉkòó. Mo ti sáwá sí Ondo State, ilé 24,000 mo gbé l'Ondo State, 24,000 naira. Ilé òwò l'Ondo State. Landlord mi ní kí wọ́n máa sọ 500,000. Níbo mo ti fẹ́ rí, mo fẹ́ lọ jí ni. Ìṣe kábókábó ni mò ń ṣe. Ìwọ tó sọ pé kí fi ayé mi fún Christ yìí, àrá dẹ̀ máa pa ẹ́ ni. Kí fi ayé mi fún ẹni tí ò lè gbára ẹ̀ sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá tí wọ́n kàn mọ́gi, ẹni tí ó fẹ́ fáyé mi fún nìyẹn. Ọpọlọ èèyàn dúdú. Kí fi ayé mi fún ẹni tó ń sọ wípé bàbá èyí tó fi kọ̀ mí sílẹ̀. Kí fi ayé mi fún ẹni tó sọ wípé ọlọ́run mi ṣe definitely kò lè gbèjà ara ẹ̀. Ẹ tó lè gbèjà ara ẹ̀ kí mi fáyé mi fún. O ní kúre. Mi ò fáyé mi fún Ọbàtálá gan débi pé mo fẹ́ fáyé mi fún Jésù. Mo kàn mọ̀ wípé Ọbàtálá jẹ́ olórí nílẹ̀ Yorùbá ni. Ọbàtálá dẹ̀ wá sáyé títí ẹ̀mí náà sáyé tèmi. Ọba kí ìfẹ́ tiẹ̀ kó ṣẹ ni o. Ẹ ò já, ẹ ò ka Bíbélì. Ibi tó ti sọ pé kí ìfẹ́ tiẹ̀ kó ṣẹ, ibi tó ti sọ wípé bí àgò yìí bá lè rí kọjá lórí mi ló ti sọ. Ṣùgbọ́n nígbà tó ń ka mọ́gi tán, ó dà pé òun àti Ọlọ́run, ó dà pé agreement wọn ò jọ wọ̀ dáadáa, torí kò yẹ kó sọ̀rọ̀ yẹn. Elisaba Kìtáàní, Ọlọ́run mi èsì tó fi kọ̀ mí sílẹ̀. Ẹ̀jọ́ sọ tẹ́lẹ̀ ni. Jésù gan ní question àti dáhùn. Tí tó bá ṣẹlẹ̀ wípé lóòótọ́ téèyàn bá kú a máa ń rí. I need to ask him a question. Ṣé ẹ̀yin àti Ọlọ́run ẹ̀jọ́ sọ tẹ́lẹ̀ ni? Why tẹ̀sí kígbe bẹ́ẹ̀ yẹn? Ọlọ́run mi èsì tó fi kọ̀ mí sílẹ̀. For what? Báwo ló ṣe lọ yẹ̀yẹ́ dáàdì ẹni public bẹ́ẹ̀ yẹn? Ìgbà tó Ọlọ́run bá kọ̀wọ́ sílẹ̀, kí là wá? Ẹni tí wọ́n mọ̀ tí wà tẹjọ́ ríra kó tó dìpọ̀ wá sáyé nígbà tó ti kọ̀wọ́ sílẹ̀. What of we tí a ò mọ̀, tí a ò rí rí? Jesus á forgive ìwọ náà. Àìrá máa pa ẹni. Wá ẹ má jẹ́ kí inú bí mi láàárọ̀ yìí o. Mi ò ráyè rádaràda o. Mo ti sọ fún yín pé reality ni mo máa ń sọ all the time. Reality. Kò sí èdè mi ò kí ń gbèsè yẹn anybody. Bó jẹ́ ìyá tó bí mi lọ́mọ, tó bá ní kọ́ má máa sọ pé kíní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kí Jésù sọ wípé Ọlọ́run mi èsì tó fi kọ̀ mí sílẹ̀. Wọ́n fúnra ẹ̀ gbé ìṣirò lè nà ó. Ẹni tó rán ẹ wá sáyé tó wá wà ẹ̀sùn ẹ̀ fún wa wípé ká gbàgbọ́, pé ká gbẹ́kẹ̀lé, pé ká fẹ̀yìntì, pé ó máa gbà wá lọ́jọ́ tó gún lé.
ìwọ wá ń deny bàbá yẹn ní public wípé ọlọ́run mi èsì tó fi kọ̀ mí sílẹ̀. So definitely ọlọ́run yẹn downgrade ẹ̀ nìyẹn, ó fuck up ẹ̀. Nígbà tí ọlọ́run tí wọ́n wá introduce sí wa ti fuck up ẹ̀. So why do you tell me to be believing you? It's not possible, man. But àwọn ọlọ́pọlọ dídú kò lè think dé level yẹn. Àwọn tó ti fi ẹ̀kọ́ òfò gbá, tó ti fi ẹ̀kọ́ bà ọpọlọ wọn jẹ́. You need to think deeply when you want to do anything. Think deeply. Mo introduce èèyàn kan sí ẹ wípé ẹni yìí agbanigbani ni, gbanigbani lọ́jọ́ ìṣòro ni, kò sí nǹkan tí ò lè ṣe. Ó máa wọ́sáì ti gbàgbọ́, tó bá ti gbàgbọ́ kò sí nǹkan tí ò lè ṣe. Èmi tó wá introduce ẹni yẹn sí ẹ yẹn, mo wá ń sọ fún ẹni yẹn wípé bàbá kí ló tó fi kọ̀ mí sílẹ̀ báyìí. Definitely o fúnra ẹ̀ gan ò gba ẹni yẹn gbọ́. Because ká ní pé o gbàgbọ́ ni o lè sọ pé kí ló tó fi kọ̀ ẹ́ sílẹ̀, because agreement ti jọ wà tẹ́lẹ̀ wípé ilé ayé tí ó ń lọ yìí o fẹ́ lọ kú ni. A dẹ̀ máa fi ẹ̀jẹ̀ ra àwọn ènìyàn padà. Èwo wá tún láriwo. Ọlọ́run mi èyí ṣe tó fi kọ̀ mí sílẹ̀. Ṣé o fẹ́ kú mọ́ ni? Torí kó tó di pé o kú, o ti sọ wípé Ọlọ́run mi ò fẹ́ kú mọ́, jẹ́ kí àgọ́ yìí rí kọjá. Bíbélì sọ wípé áńgẹ́lì wa ó gbà ẹ́ níyànjú wípé Mr. Man farabalẹ̀. Gbàgbé àdéhùn. Now, ó wá ní bàbá ìfẹ́ tìrẹ ni kó ṣẹ, kì í ṣe bí mo ṣe fẹ́, bí kò ṣe ìfẹ́ tìrẹ ni kó ṣẹ. O ti fèlè níbẹ̀ yẹn náà first. Nígbà tó wá dé ibi tó ti fẹ́ kú tán, tó ń kan ọwọ́ ẹ̀ mọ́ igi. Ó ní Ọlọ́run mi, why do you forsake me? Kí ló tó fi kọ̀ mí sílẹ̀? Ẹ̀yin tó bá ní àròjinlẹ̀ lọ tíǹkìlẹ̀ ọ̀rọ̀ yẹn. Ọlọ́run mi èyí sí tó fi kọ̀ mí sílẹ̀. That means wípé Ọlọ́run dalẹ̀ ẹ nìyẹn. Oh, na temptation. You dey jamodity. Ẹ ń tanra yín. Ṣé rí ẹ̀yin Yorùbá? Ibi tí mo ti mọ̀ wípé ẹ ti ní problem. Ẹ mọ̀ pé ẹni máa ń pe bàbá ọ̀kan ní ọba kòso. Ṣàngó olúkòso, ọ̀yára iná, àkàtà yẹ̀rìyẹ̀rì. Gbogbo yín lẹ mọ̀ wípé Ṣàngó lọ pokùnso ni o. Wọ́n wá ń pè ní ọba kòso. Ẹ̀rí pọ́pọ́lọ́ yín dúdú. Ta ló fẹ́ máa bóbò, ta ló fẹ́ máa tàn? Gbogbo yín lẹ láìkì àti máa bóbò nǹkan tó yẹ kẹ́ bóbò. What is the meaning of that? Ṣàngó pokùnso ni. That is all. Why? Kí ló fa àbòsí? Mi mọ̀ bí tẹ́ ti rọ́pọlọ yín o. Mi mọ̀ ẹni tó ń tàn yín o. Ṣàngó lọ pokùnso ni. Wọ́n wá ń pè ní ọba kòso. Ṣàngó olúkòso. Gbogbo ilẹ̀ dẹ̀ mọ̀ pé pokùnso ni. Wá àtẹ̀sẹ̀ parọ́. Àbòsí báyé ń jẹ́ o. Ẹ lábòsí gan. Ṣàngó, ẹ̀yin ọmọ Yorùbá o, Ṣàngó ó pokùnso ni o. Ìgbà tó fẹ́ kó lọ pokùnso ni. Wọ́n wá fi bóbò, ẹ wá ń bóbò ara yín. Ṣàngó olúkòso, ọba kòso. Gbogbo yín lẹ dẹ̀ mọ̀ wípé ó pokùnso ni. Why is it difficult for you to say truth? Kí ló dé tó fi lé yín lára? Mo gbọ́dọ̀ post fídíò yìí kí àwọn ọmọ yẹn lọ gbọ́. Fídíò yìí after tí bá ti tán download ẹ kó post ẹ. Kí àwọn ọmọ yín kàn lè gbọ́rọ̀ lẹ́nu ọba àgbáyé. Èmi nìkan ló lè sòótọ́ fún yín. Ṣàngó olúkòso, àyára iná, àkàtà yẹ̀rìyẹ̀rì.
ẹ sọ fáwọn ọmọ yín pé Ṣàngó. Okay, I'm hearing it for the first time. Béèrè lọ́wọ́ àwọn ọba ìlú yín wípé ọba àgbáyé, ọba Solomoni, ọba àgbáyé, olóòótọ́ ẹyọ kan tó kùn sí gbogbo àgbáyé, wípé ó sọ wípé Ṣàngó ó pokùnso ni ò nígbà tó fẹ́ kú. So àwọn Yorùbá wọ́n wá lọ ń fún ní fake respect wípé ọba yẹn o kò pokùnso, ọba kò so. Pé ọba kò so ní o. So lójú ara wọn báyìí, wọ́n fẹ́ pọ́n ọba yẹn lé ní pẹ̀lú irọ́. Ìṣèlú dàbí ìgbà tí wọ́n sọ fún yín wípé ẹ má sọ pé ilẹ̀ tutù, ẹ má sọ pé ilẹ̀ gbóná, ẹ má sọ pé ilẹ̀ tutù nígbà tí ilẹ̀ ń jó yín. Owó ò sí lọ́wọ́ ẹ, wọ́n ní kẹ́ máa sọ pé owó pọ̀ lọ́wọ́ ẹ. Ara ẹ ò yá, wọ́n ní kẹ́ máa sọ pé ara ẹ le. Mo strong. You strong àbí? Wá ṣiṣẹ́ náà. Ṣèbó strong ni. All those stupidity word, I hate it. Sọ ọ̀kan tó ń sí ẹ́, àwọn àgbà náà ló tún sọ ọ́. Wọ́n ní ẹni tó bá dákẹ́, tára á bá dákẹ́. Okay? Tó bá dákẹ́, tára ẹ̀ máa bá ẹ dákẹ́. Tell the people what you need. Tell the real story. The real story. Ọba Solomoni o, àmì kan wà lórí ẹ̀ o. Àmì tó wà lórí ẹ̀ yìí o, ìgbà tó fẹ́ lọ dó wèrè, o ní wèrè bu orí ọba Solomoni jẹ o. Kì í ṣe pé ká máa sọ wípé ọba Solomoni àpá tó wà lórí ẹ̀ yẹn o, nígbà tó fẹ́ lọ wo wèrè sàn, torí pé fẹ́ pọ́n ọba Solomoni lé. No, wèrè ló mo lọ dó wèrè ni wèrè fi bu orí mi jẹ, mi ò lọ wo wèrè sàn. O àmì ẹ̀ ló wà lórí mi yìí. Ẹ̀ẹ̀kọ̀kan ló máa ń sẹ̀rẹ̀ lósùn. Háìn ni mi ò mọ̀ pé oṣù ẹ ti lé. Mi ò lọ ṣiṣẹ́gun fún wèrè. Mo dó wèrè ni. Bàtà ṣe wọ́n kàn. Ẹ̀ẹ̀kan lósùn ní kíni ẹ máa ń sẹ̀rẹ̀. Tósùn bá ti lé ní kíni ẹ máa ń ṣe. Mi ò mọ̀ pé oṣù ẹ ti fẹ́ lé girlfriend mi ní wèrè yẹn. Mi ò mọ̀ pé oṣù ẹ ti fẹ́ lé bó ṣe gbé ẹyin lé bí ẹyin ẹ̀ ló ha bíbí yìí lọ sókè. Ẹyin ẹ̀ lélẹ̀. Kí àwọn ọmọ mi wá dé lọ́la. Kí wọ́n sọ pé kí lè tó máa pa tó wà lórí bàbá yín. Wọ́n sọ pé nígbà yẹn bàbá wa alágbára ènìyàn ni. Nígbà tó fẹ́ lọ wo wèrè sàn ni wèrè bá borí ọba Solomoni jẹ. No, mo fẹ́ dó wèrè ni. Mo dó wèrè. Oṣù wa lé bá lórí oko ló fi bù mí lórí jẹ. Ẹ sọ clear. So ìjọ míì tó bá wá pàdé obìnrin, tóbìnrin bá sọ fún ẹ wípé òun ti ya wèrè tẹ́lẹ̀ o, ṣùgbọ́n kí ni ẹ sì máa ń bù mí jẹ lẹ́ẹ̀kọ̀kan. Nǹkan tó máa ṣe ni wípé wàá máa do ní àárín méjì oṣù. O gbọ́dọ̀ do ní ìbẹ̀rẹ̀ oṣù, o dẹ̀ gbọ́dọ̀ do ní ìparí oṣù. O mọ̀ pé tó bá do ní ìbẹ̀rẹ̀ oṣù, ó ṣeéṣe kó jẹ́ wípé oṣù ẹ̀sẹ̀ lé. Tó bá do ní ìparí oṣù, oṣù lè ti fẹ́ lé kó má mọ̀ bọ̀ do láàárín oṣù. So that kí ni yẹn ò ní lọ sẹ̀rẹ̀, wàá lè kẹ́kọ̀ọ́ látara mi. Ọlọ́run ló yọ mí, ká ní pé ojú mi ló gbé yín lé lọ́jọ́ yẹn, tèmi bá mi nìyẹn. Okay? Ìdí nìyẹn tẹ́ fi rí pé ojú mi máa ń gbéná. Tó bá wo inú ojú mi, wàá máa rí iná kankan níbẹ̀. Kì í ṣẹjọ́ mi. Ó ti yé yín? So Ọlọ́run ló sì ní mi ń lò. Ó sì ní nǹkan kan tí mo fẹ́ ṣe fọ́lọ́. Tó bá bẹ́ẹ̀ ká ní pé okó mi ló lọ bùjẹ́ lọ́jọ́ yẹn kọ́. Ọlọ́run ló yọ mí. So ẹ má máa purọ́. Ẹ wá àwọn Mùsùlùmí. Muhammadu. Àdìsọ́ ti Christian, àdìsọ́ taláwo. Muhammadu yẹn. Ẹ bèèrè lọ́wọ́ wọn wípé níbo ni ó ti rí orúkọ bàbá àti ìyá ẹ̀. Ta ló sọ orúkọ bàbá àti ìyá yẹn fún wọn?
kò sí orúkọ ìyá Muhammadu nínú Quran, kò sí orúkọ bàbá ẹ̀ níbẹ̀. Láti Fatia dé Ansin, o ò lè rórúkọ ìyá Muhammadu àti orúkọ bàbá Muhammadu. Níbo náà ti wá rí nínú hadith? Ta ló lọ kọ síbẹ̀? Ṣó wọ̀ wá látọ̀run ni? Ẹ lọ sí Quran ni, ẹ lọ wo Quran ni láti A to Z. O ò lè bá orúkọ ìyá Muhammadu kàbí bàbá Muhammadu ń bẹ̀. Níbo lẹ́lẹ̀ ti wá rórúkọ ẹ̀? Níbo lẹ́ ti gbọ́ ìtàn ẹ̀? Báwo lẹ ṣe mọ ìtàn ẹ̀? Ṣùgbọ́n tá a bá máa bèrè lọ́wọ́ àwọn àfáà yẹn nísìnyí, wọ́n á tún rí ìtàn òfò kan pa, àwọn ẹ̀rọ òfò. Wọ́n á tún rí irọ́ kan pa. Àwọn ẹ̀rọ tí ò bò, tí ò ní mínì. So you people, this generation, stop vote for lie, vote for truth. Ẹ má máa pampa ẹ̀rọ mọ́, ẹ pampa truth. Irọ́ ló bà ayé wa jẹ́. Máa nìkan wá síbí lánàá, a máa gbára wa títí ayé máa fi parẹ́ ni. Ó lóun ní kíní kan tí ẹ lè máa ṣe lórí live yìí pẹ̀lú fóònù ẹ̀, pé o máa gba 70,000 lóṣù. Ṣé àwọn fámílì ẹ̀ gbogbo wọn ló ti níṣẹ́? Ẹ máa bobolibo, ẹ wọ DM wá. Tẹ́ bá lọ wọ DM nísìn, tí lecture bá lọ, wọ́n lè sọ pé ẹ máa drop 30,000 tó máa fi connect yẹ. Wọ́n lè sọ pé ẹ máa lọ download app kan, inú app yẹn náà máa ti gbowó wọn. Fámílì ẹ, ṣé àwọn fámílì ẹ wọ́n ti rí iṣẹ́ tán tí wọ́n sọ fún wípé kíní kan o, tí ó ní app kan tó bá lè lo fóònù ẹ dáadáa, wàá máa gba 70,000 lóṣù. Tó bá rìlì o ò ní wá sọ nígboro, àwọn fámílì ẹ ló máa kó síbẹ̀. Ó ní kíní kan tí a ṣe nígbà kan tèmi náà register, owó tí mo ná síbẹ̀ yẹn wọ́n máa ń pè ní recharge and get paid. Ṣé la fi register nígbà yẹn? Wọ́n máa rán wa lọ sí lóyìnbó, wọ́n máa rán wa lọ sí London, mi ò tẹ́ gbórúkọ wọn mọ́ gan. Tí ó dẹ̀ wọlé wọn lórí íńtánẹ́ẹ̀tì. Recharge and get paid. Tó bá ti lè mú èèyàn 10 wá lọ sí London. Kí ló tẹ́ lọ kó fámílì yín lọ síbẹ̀? Jìbìtì ṣáà pọ̀ nínú ayé. Jìbìtì. Nǹkan tí gbogbo wa fi ń jẹun nìyẹn. So ẹ̀yin ènìyàn wọ̀nyí, ẹ jẹ́ kó rí yín pé ẹ vote fún ẹ̀yin next generation lè ná èkó tẹ pa yín ná, ẹ ò ní option. But ẹ̀yin ẹ máa sọ fún àwọn ọmọ yín wípé kíní yìí irọ́ ni, eléyìí òtítọ́ ni. Ẹ sọ fún àwọn ọmọ yín pé kò sí nǹkan tó jẹ́ oògùn ọ̀fẹ́. Ẹ sọ fún àwọn ọmọ yín oògùn ọ̀fẹ́ ò exist. Oògùn ọ̀fẹ́ kan tó wà òun aeroplane àti kó wọ mọ́tò àti ọ̀kadà àti kẹ̀kẹ́. Oògùn ọ̀fẹ́ àkọ́kọ́ kẹ̀kẹ́ ni. Kó gbé ẹ sórí kẹ̀kẹ́, kó wà lọ síbi kan, oògùn ọ̀fẹ́ nìyẹn. Ṣùgbọ́n ó ní kíní kan tí ó máa ṣe tó máa disappear, ẹ̀rọ ni. Wọ́n ò ní. Sàkámà ni, ẹ má máa purọ́ tàn yín. So this life, ẹ kàn máa gbọ́ pé ó wà fún wa lẹ́yọ̀ kan. Test ẹ̀ wá sókè kó wá disappear níbí. Wá sókè kó wá disappear. Máa purọ́ òfò, ìrora dáradára, irọ́ tí ò gbé yín débi kankan.
wọ́n ní ó wà o but ingredient ẹ̀ ò sí mọ́ àwọn tí irọ́ ti bà ayé ẹ̀ jẹ́ sẹ́rí ẹ̀yin Yorùbá àwa Yorùbá àti tó ẹgbẹ́ ó máa ní agbára because nǹkan tí ó pọ̀ jù tí a gbàgbọ́ nínú ẹ̀ orí irọ́ ni wọ́n yẹn sọ wípé eégún àwọn ará ọ̀run lè gún ó yá ẹgbẹ́ eégún kó lọ bọ́ sẹ́nu tírélà bóyá tírélà ò ní pa eégún dànù ará ọ̀run lè gún eégún Mr. ará ọ̀run lọ bọ́ sẹ́nu tírélà bóyá ò ní kúkú ìyá bóyá ẹ̀jẹ̀ ò ní jáde lábẹ́ eégún. I like bobolibo, I like irọ́ ẹ máa pọ́n irọ́ léwé ẹ máa bobolibo irọ́ ẹ máa design irọ́ ẹ máa fi irọ́ jọba kò lè gbé débi kankan. bó ṣe rí nìyẹn ó kù sọ́wọ́ yín o ó dẹ̀ kù sọ́wọ́ ẹ̀mí ṣèbí tó yẹ pé mo bá ń sòótọ́ ọ̀rọ̀ ló bá tẹ̀lé fún mi ní gift àbí ṣèbí pé mo bá ń sòótọ́ ọ̀rọ̀ ló bá tẹ̀lé fún mi ní gift látàárọ̀ tí gbogbo yín fi ń bobolibo ara yín ẹ fún mi ní gift àwa máa jẹun o. Slim, God bless you, Joe. But àkíyèsí pàtàkì tí máa pè é sí rèé o. Ilé ayé yìí mo tún padà sẹ́yìn nìyẹn o. Ọ̀rọ̀ mi máa yé ni. Tí o bá wá lè ra irọ́ bí 1000, òdòdó ti tọ́ kan o. Kó tó di pé mo gẹ̀ẹ́ta àwọn babaláwo tí mo kó wá sí ìjọ ọmọlúwàbí. Owó tí mo ti waste lórí babaláwo kí n lè gẹ̀ẹ́tì reality one more than 5 million naira. Kí tó gẹ̀ẹ́tì àwọn tí satellite wọn tó ṣàprápra yìí kí tó lè rí wọn kó wá sí ìjọ ọmọlúwàbí. Àwọn èmi ló mọ iye aláwo tí mo invite tí kìí ṣe pẹ̀lú owó kékeré. Màá sanwó hòtẹ́ẹ̀lì wọn. Èmi àlọ́jọ́ méjì, èmi àlọ́jọ́ mẹ́ta, èmi àlọ́jọ́ mẹ́rin láti máa fi test wọn, láti dé igbá fún wọn láti mọ̀ bóyá àwọn eléyìí bóyá wọ́n rí gbá bóyá wọ́n ráwò. If you pastor, you don't need all those things. Ẹ̀rá máa rìn dín. Lélẹ̀ tí a dá ìjọ ọmọlúwàbí sílẹ̀, wo mọye pastor tí àwọn aláwo tó wà ìjọ ọmọlúwàbí, wo mọye pastor tó ti sọ̀rọ̀ fún, tó ti da ifá fún, wo mọye àfáà tá ti da ifá fún. Tọ́wọ́n máa sọ pé ọba Solomoni sí àwòsí lórí láìfù. Mo ní ẹ̀rọ sí lórí láìfù orí WhatsApp lẹ́wà. A gbé yín sórí láìfù ìyẹn ọ̀kan àwa. Èmi gan so oògùn, ẹ̀yin náà ẹ lọ so oògùn. Ẹ má yẹ kí anybody fi Bible àti Quran tàn yín jẹ. Ẹ má bòbò ara yín. Ìwọ tí ò ṣe fake, bọ́ síta kó wá fàdúrà lájọ afọ́jú. Ìwọ tí ò ṣe fake, ìjọ tó bá ti jẹ ewédú, ìjọ yẹn lára máa pa á. Ìjọ tó bá ti jẹ ẹ̀wà, ìjọ yẹn lára máa pa á. Ìjọ tó bá ti jẹ ata, ìjọ yẹn lára máa pa á because ata, ewé àtegbò ni, oògùn ni. Anything tó bá ti jẹ ewé àtegbò, ìwọ kì í ṣe real pastor. Tó bá ti lè jẹ oúnjẹ tó jẹ́ inú ilẹ̀ ló ti jáde tó jẹ́ ewé àtegbò ni, bó bá ti lè mú mágò, ìwọ kì í ṣe real pastor. Torí Bible ló yẹ kí pastor máa jẹ. Àfáà gidi Quran ló yẹ kó máa jẹ. Ẹ gbọ́dọ̀ máa jẹ oúnjẹ, ẹ gbọ́dọ̀ máa jẹ ewé àtegbò. Àwọn babaláwo, phone number àwọn babaláwo ìjọ ọmọlúwàbí rèé o. WhatsApp ni o. Voice message nìkan ló máa send o. Wọn ò kàwé o. Voice message nìkan ni o. 091 18 73 98
78 wàá sọ pé kó sọ́nà fún ẹ, wàá ní kí àwọn babaláwo yẹn yẹsẹ̀ fún ẹ. Wọ́n lè gbowó lọ́wọ́ ẹ kan tó sọ́nà fún ẹ o. Àwa kì í ṣiṣẹ́ ọ̀fẹ́ o. Bí o bá ti lówó má wá sọ́dọ̀ wa o. Bọ̀ iṣẹ́ tó bá ṣe lọ́dọ̀ wa tó o bá ti dáhùn, wàá gbowó ẹ padà. Tí babaláwo kan bá ṣiṣẹ́ fún ẹ lọ́dọ̀ mi, tí o bá ti ṣiṣẹ́, wàá gbowó ẹ padà o. Wàá gbà padà lọ́wọ́ mi o. Ṣé ẹ̀mí ló ń fẹ́ pe nọ́mbà? Ṣé ẹ̀ṣẹ̀ ń débí ni? 091 18 73 98 78. Máa bọ̀ ní Ìrèlè láwà. Ìrèlè Ondo State láwà. 091 18 73 98 78. Bọ̀ tó bá fẹ́ wá sí Ìrèlè, o máa book appointment ni. Bọ̀ tó bá fẹ́ pè wọ́n lórí fóònù pé kán bá ẹ sọ́nà kan mọ anything, wọ́n kàn lè gba change díẹ̀ lọ́wọ́ ẹ. Some of us are abroad. Wọ́n lè bá ẹ sí lórí fóònù náà. Kò sí nǹkan tó fẹ́ ṣe tó wọ́n ní bá ẹ sí. Eléyìí tó wọ́n bá mọ̀ wọ́n á sọ pé wọ́n ò mọ̀. Tó bá gbára náà ò yá ni bóyá o ní problem lágọ̀ọ́ ara. Ìbá jẹ́ spiritual or physically. Àwọn eléyìí máa take care. Ó tiẹ̀ ní àgbò kan tó wà nílẹ̀ báyìí tó jẹ́ pé ó sá prapra gan. Ẹ̀yin tó jẹ́ pé àgọ́ ẹ̀ máa kákò. Àgbò arọmọléegun tó jẹ́ pé gbogbo egungun bẹ̀rẹ̀ sí sán ẹ. Àwọn ẹsẹ̀ ń wà nílẹ̀ báyìí. Wọ́n lè bá ẹ send ẹ abroad anywhere. But ìwọ ló máa rán yẹn wá gbà ní Ìrèlè o tó máa bá ẹ lọ send. Èmi ò ráyè àti máa lọ sí ìdí mọ́tò là ń send nǹkan, mi ò ráyè gbogbo dáadáa yẹn. Ọba àgbáyé ò ráyè gbogbo yẹn. So o máa tó bá ti ṣe màá ní kán bá ẹ ṣe, tó bá ti bá ẹ ṣe, wà wá rán yẹn wá kó wá gbà, àwa lọ bá ẹ dé ìṣẹ̀lẹ̀ àwọn arọmọléegun yẹn. Tẹ máa ká tàgbé máa ká, tí gbogbo ẹsẹ̀ máa sán yín, tí ara máa sán yín yẹn. Because we have two part of it. The physical one yẹn, tẹ bá lo oògùn sí kò ní lọ. But tó bá yẹ pé the spiritual one, the physical one, tó bá lo oògùn sí máa lọ. But spiritual yẹn, ó máa ní ìdíkẹ́ ṣiṣẹ́ sí spiritual and physical kó tó lè lọ. Ìwọ tó bá wá sọ pé spiritual ò sí, di atẹ́gùn mú. Júwe atẹ́gùn fún mi. Bí spiritual ṣe ń work nìyẹn. AZ àgbà wo, ó yẹ kí lè gba láyọ̀ lẹ́nìí lọ́wọ́ AZ. Ìwọ tó bá sọ pé kò sí nǹkan tó jẹ́ spiritual, di atẹ́gùn mú. Ìwọ tó bá jẹ́ sọ pé kò sí nǹkan tó jẹ́ spiritual, báwo náà ṣe gbá etí ẹ lójú oorun tètè ẹ̀ dẹ̀ máa lé tó bá jí? Kí ló fà á? Àwọn wo ló gbá etí ẹ? Wọ́n gbé kéèsì kan wá lọ́sàn-án yìí. Ẹni yẹn ó lóun lálàá wípé wọ́n ní kóun wo kinní kan lẹ́yìn òun, wípé ìgbà tóun máa jí tó máa wo ẹ̀yìn òun, wípé òun bá àpá tó lé bí ewó ń bẹ̀. Tí ó bá yẹ ti kára mọ́ àpá yẹn, egbò àdá ìjìnà nìyẹn. So there is spiritual, but the way tẹ̀yìn fi ń wò pé spiritual rí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Gbogbo àwọn àjẹ́ òfò tẹ́ ń pariwo, àwọn èmèrè rádaràda tẹ́ ń pariwo yẹn, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. O ní the way tí kíní ẹ fi ń operate, kì í ṣe the way tẹ̀yìn fi ń think pé ó operate. Àwa ti wọnú ayé gan, àwa ti wọ ìjìnlẹ̀ ayé. Kò sí nǹkan táwa ò tí ì wádìí ẹ̀. The way tẹ́ fi ń wò pé kíní yẹn fi ń operate kọ́ ló ṣe ń operate. Tí wọ́n bá gbá etí ẹ lójú àrá báyìí, gbogbo ìgbàgbọ́ ẹni pé àwọn àjẹ́ kan ló wá gbà. No. But lecture yẹn mi ò ní kọ́ yín. Lecture yẹn kì í ṣe ti generation yìí, ti next generation yìí. Ó dìgbà tí bá pé 149 years láyé tí mo wà yìí kí tó fún yín ní àwọn D, àwọn key.
so tèmi sáà ni wípé tó bá ní problem spiritual problem pé àwọn babaláwo yẹn pé kó sọ́nà fún ẹ kó bá ìyẹ̀wò pé kí ló fà á satellite wọn clear pa ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó bá ti wá látàárọ̀ wọ́n sọ fún yín wípé má yẹ̀wò ni tí àwọn ilé bá ti dáfá fún ẹ lọ sí ọ̀run nǹkan tó máa bá ń bẹ̀ ni kémi tó hàn dé ni wọn kémi tó permanent wọn síjọ ọmọlúwàbí o mọye test tí mo ti ṣe fún wọn. I call the number again. WhatsApp number 091 1873 9878. Voice message nìkan ni o. Every morning a máa ń ṣe ọ̀fẹ́ fún àwọn ènìyàn. A lè gbé èèyàn méjì wọlé. Ó ṣeé ṣe kó jẹ́ pé ó máa pẹ̀lú àwọn tó máa jọ láyẹn lénìí. Wọ́n máa ń dáfá fún èèyàn náà. A máa ń fún àwọn èèyàn náà. AZ. Ọlọ́run. Ó dá kéèyàn ní àwọn èèyàn gidi lọ́wọ́. Má bò lórí burúkú rìn, má bò lósì rìn. Má bá àwọn tó kàn wọ́n máa kọ́mẹ̀tì òfò. Kọ́mẹ̀tì rádaràda tó ní mínì má máa bá wọn ṣe láìfù. Ènìyàn kan ló wọlé yìí tó múnú mi dùn yìí. Ẹjọ́ òfò lẹ́kàn rò látàárọ̀. Ènìyàn kan ló wọlé tó pa mí lẹ́rìn yìí. Gbogbo yín tẹ́tí wà ń bí látàárọ̀ ẹjọ́ rádaràda. Ẹ sáà fẹ́ lò mí yọ kẹ́ lo ayé mi bàjẹ́ kẹ́ bá pa mí tìṣẹ́gbẹ̀ kan. AZ bóyá sọ pé kí inú mi dùn láàárọ̀ inú tiẹ̀ máa dùn. Ó ní tọrọ jẹ́ ó ní tọrọ mu wàrí náà wàrí lò. Ilẹ̀kùn ìgbéga ilẹ̀kùn ayọ̀ tó ti ṣí sílẹ̀ kò ní tì. Ó ṣe é ṣe kẹ́yìn náà fẹ́ sọ́nà lọ́dọ̀ àwọn kìnìún o AZ Àgbáwo fóònù nọ́mbà àwọn olúwawo tó wà níjọ ọmọlúwàbí lélẹ́yìí o 091 1873 9878 091 1873 9878 091 1873 9878 voice message ní kẹ́ sẹ́ǹtì sí wọn. AZ o ti rí bá ti ṣe already o ti rọ́nà gbégbá kò dákẹ́ máa bá àwọn ẹlẹ́bìnrin kíkan ní irú ẹwà ibi 100 báyìí wọ́n wá fún mi ní láyọ̀ kọ̀ọ̀kan ṣé mi ti lówó láàárọ̀ yìí ẹjọ́ jẹ́ kí n tọ̀ ẹ má yẹ kí n tọ̀ bára. Holy Center. Kéèyàn kàn ní irú ẹwà yìí báyìí kọ́kọ́ ní irú ẹ̀ bí 100 ó ti ṣoríire láyé. Kí n ké yìí Mr. Sapa ni but nice ó dà. So ìwọ tó bá ní béèrè wá sókè kó wá béèrè question you no get true pastor. Mi ò tí get àwọn pastor. Mo ti gbìyànjú láti get àwọn pastor àtàwọn àfáà yẹn but mi ò tí rí kankan nínú wọn eléyìí tó pọ̀ jù nínú wọn àwọn babaláwo yẹn gan-an fi ṣaláfẹ̀yìntì nígbà tí a bẹ̀rẹ̀ sí interview wọn. Ẹ mọ̀ pé mo like àti máa interview èèyàn so ìkan tí mo rí ni wípé ilé tó pọ̀ jù nínú àwọn pastor àti àfáà àwọn babaláwo gan láláfẹ̀yìntì wọn. So tó bá kàn sọ pé o fẹ́ rí pastor at the end of the day gan lè jẹ́ pọ́wọ́ babaláwo ni pastor máa ti lọ gba iṣẹ́ tó fẹ́ lò fún ẹ tó bá ti gbọ́ kó lọ gbọ́
kò sẹ́ni tó máa sọ̀rọ̀ ẹ̀ fún ẹ o, èmi nìkan ló lè sọ. Mo ti ṣiṣẹ́ wòlíì tipẹ́ kèmí o, èmi fúnra mi ikọ̀ ńlá lèmi o, mo máa ń ṣiṣẹ́ fáwọn èèyàn tó bá rẹni tó lè sanwó gidi, bọ̀tí ilé tó pọ̀ jù nínú iṣẹ́ mi ìbílẹ̀ ni. Ìbílẹ̀ nínú tí bá fẹ́ ṣiṣẹ́ fún èèyàn, ilé tó pọ̀ jù nínú iṣẹ́ tèmi fún ara mi tó yẹ pé mi máa ṣe fún àwọn èèyàn ìbílẹ̀ ni. So ilé tó pọ̀ jù náà pásítọ̀ babaláwo náà gbára lé, but wọn ò ní jẹ́ show ẹ̀ ní public because wọ́n lè sọ fún ẹ wípé báwọn náà ṣe ń ṣe náà, wọ́n lè sọ fún ẹ wípé o máa ra gbá o máa ra àwo, wà wá lọ ka sáàmù sínú ẹ̀. Wọ́n mọ̀ ẹ́ pé sáàmù tó kà sí ẹ̀ sàkámà jẹ́ ni. Nǹkan tí wọ́n kọ́kọ́ ṣe fún ẹ, wọ́n lè sọ pé wọ́n máa ṣe ọ̀sẹ̀ kan fún ẹ, pé wọ́n máa parí iṣẹ́ sínú ọ̀sẹ̀ yẹn, wọ́n á sọ pé kó lọ ka sáàmù sínú ọ̀sẹ̀ yẹn. Wọ́n mọ̀ pé sáàmù tó kà sí yẹn pé ìyẹn kọ́kọ́ ló fẹ́ ṣiṣẹ́, àwọn ló mọ nǹkan tó ń gún sínú ọ̀sẹ̀ yẹn. Jésù ò lọ́sẹ̀, Jésù ò dẹ̀ lo, Jésù ò lo góyà ọyẹ, Jésù ò lo olive ọyẹ. Tẹ́ bá tó wá lo góyà ọyẹ gan, tó bá tó wá lo góyà ọyẹ gan ewé àtegbò ni. One of our 200K for me, and he's already know what he did for. So tó bá lo anointing ọyẹ náà, traditional náà sì ni, because èkùrọ́ náà fi ń ṣe anointing ọyẹ. Òun rí anointing ọyẹ tẹ́yìn fi ń ṣe anointing ní ṣọ́ọ̀ṣì lèmi fi ń pa ọkọ yìí, èmi fi máa ń dóbò ni. Láì lo ọyẹ lèmi ò lè dóbò, oko mi ò ní wọlé torí oko mi tóbi. Anointing ọyẹ tẹ́yìn fi ń ṣe anointing tẹ́ fi ń tààrọ́ léèyàn lórí ní ṣọ́ọ̀ṣì, èmi fi máa ń dóbò ni. Èmi fi máa èmi ẹkùn, èmi gangan ni olórí èso wọn. Èmi máa ń fa anointing ọyẹ dóbò ni, kí n tẹ̀ pẹ̀lú yẹn. So wọ́n lọ jókòó tẹ̀tẹ̀lẹ̀ kó pa ẹ́ nìyẹn, tó bá ti lọ jókòó tẹ̀tẹ̀lẹ̀ wọ́n máa pa ẹ́ dànù, wọ́n á sojú mẹ́rẹ́, wọ́n máa sojú mẹ́rẹ́. So tó bá ní di pastor, èmi nìkan ló lè ṣe pastor fún ẹ. Tó bá láì kì í ṣe pastor, mo lè ṣe pastor fún ẹ, bọ́ kò lè dàbí, torí nǹkan tí pastor ní ní àdúrà. Bíbí mẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ yá irọ́ ni gbogbo ẹ̀. Ìwọ náà lè gbàdúrà fúnra ẹ̀ náà. Nǹkan tí iṣẹ́ pastor ni kó gba àdúrà, lẹ́yìn àdúrà kandru kò kì í ṣiṣẹ́ pastor. Ká lọ máa tan kandru sórí pẹpẹ ká máa ṣe gbága máa kì í ṣe ti pastor. Ìbílẹ̀ ni, Old Testament ni, kò síbi tó ti tan kandru sórí pẹpẹ ní New Testament. Okay? So iṣẹ́ kandru kì í ṣe iṣẹ́ kò ń ṣiṣẹ́ pastor, iṣẹ́ ìbílẹ̀ ni. Okay? So tó bá ṣiṣẹ́ pastor fún ẹ kì í ṣe ti church, kì í ṣe ti pastor. Iṣẹ́ pastor ni kó gbàdúrà. Iṣẹ́ ẹ̀ tí gẹ̀ẹ́tì nọ́mbà yìí náà ni 091 18 73 9878. WhatsApp number àwọn olúwo ìjọ ọmọlúwàbí nìyẹn. Búwo pè wọ́n ò ní gbé. Voice message ló máa send láti WhatsApp. Voice message ló máa send. You want to send the voice message, wọ́n máa dá ẹ lóhùn. Because àwa ọ̀ráyè àti máa gbé fóònù èèyàn kan kó máa delay wá sójú kan. Where is their location? Mo ní ọ̀dọ̀ mi náà ń gbéṣẹ́, kí n gbọ́rọ̀ ní Ìrẹ̀lẹ̀ láwà náà. Ọ̀dọ̀ mi náà wà,
wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ láti 8 o'clock àárọ̀ di 6 o'clock ìrọ̀lẹ́. After 6 báyìí wọ́n ti lọlé. So ó tún jọjọ́ kejì. So tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lálẹ́ ní báyìí wàá ti drop voice message sí wọn lálẹ́ yìí. So tó bá ti ṣe nǹkan tó bá lọ pé kó ṣe ìwọ ló máa kọ́ dá lóhùn láàárọ̀ láàárọ̀ ìwọ ló máa kọ́ dá lóhùn. Ìwọ ló máa kọ́ dá lóhùn. Preach for us. Irú ẹ̀kọ́ òun fẹ́ kọ́ yín. What type of preach is that? Ìwàásù ẹyọ kan péré ló wà ní gbogbo àgbáyé. Lẹ́yìn ìwàásù ẹyọ kan yẹn kò sí ìwàásù mọ́. Ìwàásù yẹn ni pé nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ̀. Ó tán. We have only one preaching in this life. After that preaching, not preaching again. Love your neighbor as yourself. If you love me, me. If you love me, you cannot come and rob me. If you love me, if you love me, me. If you love me, ẹ̀tọ́ mi, ní fi dùn mí. If you love me, tí kò mi bá ń bàjẹ́ níṣojú ẹ̀, ó máa tún ṣe. If you love me, kò sí nǹkan tí o lè fi ràn mí lọ́wọ́. And you don't do as you said. Okay, now, so wọ́n sọ fún mi nísìnyí wípé èmi ni kí wá tún gbogbo ayé yín ṣe. Èèyàn mélòó ṣé mo ti yóò ní owó mọye DM tó wà ní DM mi ni. Àwọn ẹlòmíín sìn àwọn sọ pé wọ́n fẹ́ sanwó school ọmọ, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwò. Ṣé èmi ló bí ẹ? Ṣé owó mọye èèyàn tèmi gbọ́ bùkátà ẹ̀ ní fámìlì mi? You expect me to favor everybody? No. I will do my best and leave the rest. That is life. I cannot take care of all of you. Tí bá jẹ́ president gan mi ò lè take care gbogbo yín. Ìbá tí bá lè ṣe ni màá ṣe. Gbogbo ráìsì òfò. Gbogbo ráìsì òfò tẹ́ ń pín ní Nàìjíríà. Mi ò rí bí tí wọ́n ti ń pín. Láti ìgbà tí mo ti ń rìn o. Bí mo ṣe ń jáde tó. Mi ò fojú kan ibi tí wọ́n ti ń pín. Àdẹ̀jọ́ jẹ́ ọmọ Nàìjíríà. Ẹ sọ pé president ló fún yín ní palliative. Okay, what you tell me to pay Talaka money and said that you will preach. Tó bá fẹ́ wo preach mi lọ sí page mi náà, lọ sí YouTube mi. OBA Solomon Agbaye 1. Wà preaching pọ̀ ń bẹ̀ kó lọ máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Lọ́wọ́ ẹ̀ báyìí. Àwọn ìṣẹ́rí tí bá fẹ́ preach, àwọn holy center ló máa ń gbé preach wá, mi ò kí ṣàdédé preach. Tí bá ṣàdédé preach kò ní ní mínì. Ṣùgbọ́n tí àwọn holy center bá débí pé ó yá gba ọ̀rọ̀ kẹ́ máa sọ, gbàgbé. Ọ̀rọ̀ máa jábọ́ lọ ni, wàá máa gbọ́ kàkàkà lójú ogun lé òrómì ẹ̀yẹ sódò òkè, onílé kerewu, ajámọ́dò òkè. Ó ti ṣẹlẹ̀ ni. So ẹ̀yin generation yẹ ọ̀kẹ́ sùn. Ṣé wo lóru fún àná sílé? Ṣé wo ní orú fún àná yìí? Níbo ló ti fẹ́ lọ jí ni? Ṣé question yìí ti tán mi fẹ́ lọ sùn? Mo fẹ́ lọ relax díẹ̀ kó lè pàpà tó bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ ọ̀la.
ìjọ ọmọlúwàbí tẹ̀síwájú o. Ìwọ tó bá ní interest nínú ìjọ yẹn tó bá fẹ́ mú wá sí ìlú tó ń gbé tó bá ti lówó tó máa fi fúnra ẹ̀ kọ́ because eléyìí tí mo dá sílẹ̀ síbí èmi fúnra mi ló kọ́ mi ò dẹ̀ dá gbèsè sí àwọn ọmọ ìjọ lọ́rùn so tó bá ti lówó tó máa fi fúnra ẹ̀ kọ́ a lè wá sí ìlú ẹ̀ ká wá fi ìjọ yẹn lélẹ̀ fún ẹ o ìjọ ọmọlúwàbí for all over the world ni o. So that is it. So tó bá mọ̀ bó láìkì ìjọ ọmọlúwàbí a lè wá dá sílẹ̀ sí ìlú ẹ̀ náà ìlú ìbílẹ̀ ni o tá ti ń já ewé tá ti ń já egbò tó jẹ́ pé tá bá fẹ́ ríran ifá la máa ń dà lọ́dọ̀ wa. What is your business? My business is olóṣó and bára. Business méjì máa ń ṣe mo máa ń tọrọ bára mo dẹ̀ máa ń ṣiṣẹ́ olóṣó so àwọn madam tó máa ń wá láti Amẹ́ríkà mi ló máa ń dó wọn bí èèyàn bá wá lọ mo máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì máa sọ pé bambiala la bambiala ye bambiala la bambiala so iṣẹ́ méjì tí mo máa ń ṣe ni mo máa ń ṣiṣẹ́ olóṣó mo dẹ̀ máa ń ṣe bambiala lẹ́yìn yẹn kí lẹ tó fẹ́ bèrè ṣé o ti tán. After that, what do you want to ask again? So ti tán so kò tẹ̀ wá sí àwọn ọmọ olóbò mọ́ mi ò ní Germany la fẹ́ ní branch sí báyìí ẹnìkan ti fẹ́ gba ìjọ yẹn lọ sí Germany àbọ̀rọ̀ àbọ̀yè bọ̀ ṣiṣẹ́. Are you okay? No. Orí mi ti gbálẹ̀. Ọba àgbáyé ò lè wá sí Amẹ́ríkà táyé máa fi parẹ́. Mo lè rán àwọn ọmọ mi wá. Ìjọ tán fẹ́ dá sílẹ̀ ní Germany gan mi ò ní wá síbẹ̀ mo máa rán èèyàn lọ síbẹ̀ ni. Ẹnìkan náà sọ pé branch ti wà ní UK already. So ìjọ ọmọlúwàbí ó wà everywhere. So ìwọ tó bá fẹ́ ní state tọ̀dọ̀ ẹ̀ tó bá yẹ pé Nàìjíríà ni ọba àgbáyé fúnra ẹ̀ ló máa wá síbẹ̀ but tó bá yẹ pé ṣé ewé àti egbò dé Germany ni àwọn máa transfer ìwé sẹ́wọ̀n nìyẹn tá bá ti parí iṣẹ́ àwọn máa transfer sí ìjọ yẹn. Ọba, where is your wife? Wetin concern you? Why do you ask my wife? Ìyàwó mi pọ̀ mi mẹ́lẹ̀ tó sọ ń bẹ̀. So you understand now. So everything is set. Holy Center Kabometi jìjì kàkàkà lójú ogun lé òrómì ẹ̀sọ́ dòkè onílé kéréwú ajámọ́dò òkè gbìyì arámàdà. Ọba, can I give you data? Owó lèmi like tó bá fẹ́ fún mi ní gift data send owó ẹ̀ fún mi. Ọba, how can I become a billionaire? Millionaire, okay tó bá yẹ pé millionaire ló fẹ́ become o máa tẹ pamọ́sẹ́ owó ẹ̀ wàá dẹ̀ ṣe general love tó bá ti lóògùn general love lọ́wọ́ ẹni iṣẹ́ tó bá ń ṣe àwọn èèyàn máa patronize ẹ̀ but tó o bá ní general love wàá kàn máa ṣiṣẹ́ ni bó jẹ́ babaláwo kan tó o ní general love wàá kàn máa ṣiṣẹ́ ni tó bá dẹ̀ jẹ́ pé mi ló fẹ́ ṣe jẹ́sẹ́ general love fún ẹ wà ní 2.5 million naira yes tó bá yẹ pé mi ló fẹ́ ṣiṣẹ́ general love fún ẹ èmi gangan ni mo ń sọ o àwọn babaláwo yẹn lè níṣẹ́ mi tó fẹ́ ṣe fún ẹ but èmi ọba àgbáyé wà ní 2.5. Tígẹ̀ yìí mi ò ní fẹ́ ta sí ẹ mọ́ bó ṣe wà yìí every week ló yẹ kó máa fi fún mi lówó because every day by day mo fi ṣiṣẹ́gun fún ẹ mo fi ń yẹ ìgbésí ayé ẹ wò wípé Tígẹ̀ yìí kò gbọdọ̀ ní problem nǹkan kan gbọdọ̀ ṣe
ẹ̀yin ayé ẹ lọ síbẹ̀ kẹ́ lọ dáàbò bò ìgbà ìkòkò bàbá ìsàsùn. Kò yẹ kí ebi máa pa mí rárá ní ìṣojú ẹ̀ every day by every tó bá lè máa fún mi lówó ní every 3 days at least every week o gbọ́dọ̀ máa fún mi lówó kì í ṣe owó kékeré o owó gidi wípé jẹ́ kí n máa dùn máa nìyí nínú because kì í ṣe pé mo kàn jẹ́ ọkọ ẹ lásán kì í ṣe pé mo kàn jẹ́ ọkọ ẹ ó yẹ kó lọ fi àkáǹtì mi sí dòmísí láàrí ẹ every week owó yẹn gbọ́dọ̀ máa wọ àkáǹtì mi automatically bó jẹ́ 500 lẹ́fẹ̀ẹ́ máa fún mi ní bó jẹ́ 200,000 every week kí n máa fi jẹun kí n dẹ̀ má dáwọ́ dúró iṣẹ́ because bó ṣe wà yìí o máa ní bastard money but wọ́n fẹ́ ranjú mọ́ ẹ ìjọ tí mo ti pàdé ẹ báyìí nínú mi ti yọ sí ẹ wípé kí n máa dáàbò bò ẹ wípé kí n máa secure ẹ bí mo ṣe wà yìí picture ẹ ó wà lórí fóònù mi tí mo ti download picture ẹ 7 ló wà lórí fóònù mi tí mo fi máa ń secure àwọn iṣẹ́ oríṣiríṣi tí mo máa ń ṣe because ìdí tí mo dẹ̀ fi ṣe fún ẹ ní pé torí pé o láwọ́ but máma líláwọ́ tó láwọ́ yẹn kì í ṣe líláwọ́ ló fẹ́ máa láwọ́ fún mi o gbọ́dọ̀ base mi sí orí owó kan ní every week tí o gbọ́dọ̀ change torí mi ò ní time àti máa focus anybody obìnrin tí mo ń dúró every day gan mi ò focus yẹ but inú àwọn holy center kan sọ pé kí n yọ́nú sí ẹ ni. Do I know you? Ṣé o ti fún mi lówó rí ni? Tí gẹ̀ lọ́jọ́ tó máa kọ́ wá sókè yìí. Mo máa láì kéèyàn láwọ́. That's my problem. Ó fún mi ní 100k. Ó tún kájọ́ tó fún mi ní another 100k. That is 200. Definitely irú obìnrin bẹ́ẹ̀ yẹn. Tó bá rà gàbó tí gbogbo ọ̀nà ẹ̀ bá là sí rere tí ò ní problem kankan definitely wàá gbádùn ẹ̀. That is the reason why. Ẹni tí mi bá ti lè benefit lára mi ò kí n bá ta nǹkan papọ̀. Lady yẹn èèyàn gidi ni ó ló máa fún mi ní 100k ó dẹ̀ lọ fún mi. Àtọ́jú ẹ̀ mo ti ní lọ́kàn wípé èèrà ò gbọ́dọ̀ rin lady yìí mọ́. Yes. Wípé ìkọ̀kọ̀ gbọ́dọ̀ sí because ó máa wúlò. Mo lè pè lọ́la ń sọ pé hello ìyàwó mi mo fẹ́ ṣe anniversary mo nídìí màálù yes sir ló máa gbọ́. Kì í ṣe àwọn obìnrin gẹ̀ẹ́lẹ̀ téèyàn máa sọ pé wọ́n nídìí owó tó dẹ̀ ní owó yẹn tó ní ṣe. Nọ́ọ̀sì ni náà èlò ní nọ́ọ̀sì fẹ́ ná. Mo máa láì kéèyàn wà kó láwọ́ but tí gẹ̀ yìí wo gbọ́dọ̀ base mi sí salary. Kì í ṣe salary lóṣù every week salary ni o. Torí nǹkan tí mo ń ṣe lábẹ́lẹ̀ fún ẹ lágbára tó bá dẹ̀ fẹ́ san owó ẹ̀ mi ò gbà ju 1 million lọ 1 million kò less than 1 million tó bá fẹ́ máa san owó mi every week. O ràn mí níṣẹ́ o pé kí n ṣiṣẹ́ fún ẹ o but mo mọ̀ sí because wà wúlò. Bàárà ilé mọ́ Joseph ní fìtílà wọn kò ní lè jáde. Àwọn arógo sájú ológo àwọn olójú fúlófúló àwọn ènìyàn dà tí wọ́n bá ti rí ọmọ kan tó fẹ́ yọrí báyìí wọ́n fẹ́ gbá ọmọ yẹn lókòókòrò wọ́n fẹ́ rẹ ọmọ yẹn wá sílẹ̀ wọ́n fẹ́ báyé ọmọ yẹn jẹ́. Okay but bí mo ṣe rí ṣúra yẹn wípé yé ògo rẹ̀ bó ṣe shine yẹn a gbọ́dọ̀ cover ẹ̀ a gbọ́dọ̀ ràgàbò a gbọ́dọ̀ secure ẹ̀ ìkọ́ tèmi wà fún nìyẹn. Ẹni tó bá láwọ́ fún mi lèmi máa ń ta sí o. Ìwọ tó wúlò fún mi ó pẹ́ kó tó kúkú ìyà dànù kí ni tèmi pẹ̀lú àkútúkú ẹ lọ́nà ọ̀run. If I don't jàǹfààní you cannot jàǹfààní mi. Èmi tó jẹ́ pé mo lọ bá àwọn ẹ̀wọ̀n ṣe meeting mo bá àbàjẹ́ ṣe meeting. Àwọn ẹbọra tí ń gbé inú àpáta mo bá wọn ṣe meeting. Tí bá kú lé ní àkókò mi tó ni èèyàn wọn ò bí ìyá láyà bàbá ńlá kú bàbá èèyàn kan kó sọ wípé òun ní àfọ̀ṣẹ kan òun ní kinní kan òun ní àpèta kan òun ní ọfà kan tóun fẹ́ fún ọba Solomoni. Wọ́n mọ iye àwọn èèyàn táwa ń gbórí ti everyday. Gbogbo àwọn àfáà ayé ti ṣe hàn tó wọn táwọn ọ̀rẹ́ kan gbé mi sí. Àwọn aláwọ̀ ayé wọ́n ti tu àṣẹ sí ọba Solomoni pé mọ́ni ti ya wèrè wípé ẹ fi mọ́ni sílẹ̀ sí tara ẹ̀ kó máa ṣe fàájì. Àwọn pásítọ̀ náà ti ṣe scrape bébébébébébé wípé mọ́ni fẹ́ bà business wọn jẹ́ ẹ filẹ̀ díẹ̀ rẹ̀ pé ni olójú òfò lè ṣe nǹkan tí wọ́n ṣe ni
kí n máa tú àṣírí àwọn onírọ́ wọ̀nyẹn. O rò pé ó easy? Wọ́n á ti pè ẹ́ padà nù, wọ́n ti bà ayé ẹ jẹ́. So bó ṣe rí nìyẹn, o gbọ́dọ̀ base mi sí salary. Mi ò kí ṣàdédé mi ò kí béèrè lọ àwọn ladies wọ̀nyẹn. Èmi àwọ̀ díẹ̀ mi wá Ọba Solomoni, mo fẹ́ ká jọ máa sọ̀rọ̀, mi ò ní dá wọn lóhùn. Because mo ti wo ṣúra ẹ̀ lọ, ilé ìbò bá lówó gan kò lè rántí èèyàn. Bíbélì sọ wípé tó bá sòótọ́ nìkan kékeré, á sòótọ́ nìkan ńlá. Nígbà tí wọ́n wà tó ní nǹkan kékeré tó lè fẹ́ èèyàn, tó bá ní nǹkan ńlá ò ní lè fẹ́ èèyàn. Tí èmi ti ń dá àwọn èèyàn lọ́lá, mi ò tí jẹ́ nǹkan kan. Bí mo ṣe kéré tó yìí báyìí, mo bẹ̀rẹ̀ stanet, mo di controversial universal king ní 2021. This is 2003 la wáyé, ọdún mẹ́ta. Láàárín ọdún mẹ́ta yẹn, mo ti fẹ́yàn ní mọ́tò mẹ́ta. I have gift 3 car out. Láì wára owó, láì wára 500, 1,000, 1 million, 200,000, 300,000. Léléyìí tí láti ọdún mẹ́ta yẹn sígbà tí a wà, mo ti fún èèyàn ní mọ́tò mẹ́ta. Jíìpù mi ẹ̀kẹta yẹn, mo ẹ̀sẹ̀ gbé fẹ́yàn lọ́jọ́ mẹ́ta yẹn ni. Ṣé ẹ̀dẹ̀ rí jíìpù yẹn níwájú ìta mi mọ́ ni? Mo ẹ̀sẹ̀ gbé jíìpù yẹn fẹ́yàn lọ́jọ́ mẹ́ta yẹn. Mo fẹ́yàn ní Astra, mo fẹ́yàn ní Benz. Ṣé wọ́n lè ṣe? Wọ́n máa kó gbogbo ẹ̀jọ́ ni rádaràda, ilé ayé asán àtìmọ́lẹ́mọ́fò. So ìwọ tí mi ò bá tí ì ṣoore fún, a ò tí ì rán mi sí ẹni, má wò pé bí àyàn burúkú ni mí. Adédọ́lápọ̀ Kazeem, bó ṣe ta mí lọ́rẹ láàárọ̀ yìí yẹn, Ọlọ́run á ta ẹ lọ́rẹ. Wàrí bá ti ṣe wàrọ̀ náà gbégbá, ara àkọ́tà ń sọ nìyẹn. Bó ṣe ta mí lọ́rẹ láàárọ̀ yẹn, Ọlọ́run á ta ẹ lọ́rẹ. Nísìnyí mọ́tò méjì péré ló wà lọ́wọ́ mi. Tí bá gbé kan jáde, tí Abigail bá fẹ́ lọ ra kan, wọ́n fẹ́ yọ kan gbé òun jáde, ó tán. Kí la ń wáyé máyà fún? Mi ò pín náà but mi mọ bí tẹ́ni ẹ̀ ti rí account number mi, bóyá ó ti mọ̀ tẹ́lẹ̀. Wọ́n tó fún mi lówó láàárọ̀ yìí yẹn, Ọlọ́run dá ẹ lọ́lá. Ẹ máa sóore. Tí ẹ bá wá ojú rere anybody, ẹ wá ojú rere Ọba Solomoni. Ìdí rèé o. Bí mo ṣe wà yìí, tí mi bá ṣiṣẹ́ fún ẹ, tí bá kàn sọ̀rọ̀ àṣẹ kan sínú ayé ẹ, ó máa ṣẹ. Torí olóòótọ́ ènìyàn ni mí. Ẹ tó bá ti sòótọ́, tínú ẹ bá yọ sí ẹ, o ti sóríire. Láìsí anything fún ẹ, kínú mi kàn yọ sí ẹ. Kàkà bẹ́ẹ̀ rádaràda lẹ máa fowó yín sí. Ẹ máa fowó tọwọ́ bọ̀ bò, máa fowó lábò, àwọn fowó lábò lábà. Máa náwó lé nǹkan rádaràda. Tó bá ní ìdí babaláwo, díẹ̀ mi pé wo ní ìdí babaláwo. Mo máa dúró tì ní. Bó sọ fún ẹ pé o máa ra màlúù, o gbọ́dọ̀ ra màlúù yẹn. Tó bá lọ bó òun fẹ́ ra ekun, orí okun yẹn gbọ́dọ̀ rà. Kì í ṣe pé kó gbowó lọ́wọ́ ẹ̀ tán kó má ṣe anything, kò jọ. Gbogbo fídíò yẹn ni máa ṣe wípé wá màlúù tó rà rè. Ìjọ tó bá fẹ́ ṣẹbọ, wọ́n gbọ́dọ̀ pè ẹ́ ní WhatsApp báyìí kó máa wò wọ́n, ṣùgbọ́n wọ́n ti ń ṣe. Kì í ṣe pé kó gbowó lọ́wọ́ ẹ̀ kán bá sọ pé wọ́n ti ṣe kó má ṣe kankan, kó sọ pé o trust wọn. Gbú! Wọn ò ní ṣe kankan, wọ́n máa náwó ẹ̀ jẹ ni. Èmi á lọ fídíò ibi tí wọ́n ti ń tẹran, wọ́n ní wọ́n ti pẹran màlúù. No. O gbọ́dọ̀ máa ṣe ètùtù yẹn kó máa súre fún ẹ, kó máa wò wọ́n ní fídíò call. Tí wọ́n bá ti ṣe síbẹ̀, yẹn rọ ni. Ó dàbí pé àwọn tó fẹ́ sọ́nà làwọn eléyìí o, mi ò rò pé kíní o. Mi ò rò pé wọ́n ta mí lọ́rẹ fún àwọn eléyìí o. Ẹ jọ̀ọ́, ìwọ tó bá ti send owó fún consultation, bóyá o fẹ́ sọ́nà láàárọ̀ ọ̀la, tó bá wọn pé owó pẹ̀lú àwọn tó ti send owó, jọ máa send receipt o.
so that táwọn awo yẹn bá dé wọ́n lè bá receipt wọn síbẹ̀ because eléyìí sì mi rò pé torí 30,000 tó ń wọlé báyìí eléyìí ò kì í ṣe mi rò pé àwọn eléyìí ń ta mí lọ́rẹ̀ o ó dà pé àwọn tó fẹ́ sọ́nà owó àwọn tó fẹ́ sọ́nà ló ń wọlé yìí kì í ṣe owó tèmi so tó bá wọn pé o send owó fún consultation àbí consultation lẹ́ ń pè owó pé o fẹ́ sọ́nà o fẹ́ káwọn babaláwo sọ́nà fún ẹ tó bá wọn pé o send owó send the receipt yẹ o so that tó bá di láàárọ̀ la tó bá máa dé ìwọ náà máa kọ́ fún lẹ́sì tó máa kọ́ dá lóhùn send the receipt yìí o. Make una show us love here. Kí ló dé? Ó máa padà gbègbè. Mi ò mọ̀ ń pa ẹ̀ o. Tó bá ti dé tó bá ti WhatsApp wọn máa sọ iye tó ń gbà fún ẹ. I don't know. Ike pika àwọn àgbà wọlé léyìí àwọn eléyìí ní sáwọn máa ṣàdúrà fún ọ lójúmọ́ ni ike pika àwọn eléyìí wọn fọba Solomon ṣeré ọjọ́ mẹ́ta náà ẹ̀sẹ̀ fún wa ní 100k pé ká máa fi ṣayé ìgbà tó ń gbọ́ wípé ọba I give you the money not for consultation okay are you sure send the receipt ẹ̀ sí mi tó bá yẹ pé kì í ṣe ti consultation. Send the receipt ẹ̀ sí WhatsApp mi 08134276756 ẹ̀ tó bá ta mí lọ́rẹ̀ ọlọ́run àta lọ́rẹ̀ so ìkẹ́pìkà àgbáwo nǹkan kan ò ní ṣe yín ẹ̀ tó bá ti robi fún yín ibi máa pa ni àjẹjù àdán ló fà tí àdán àjẹjù àdán ló fà tí àdán fi ló fà tí àdán tó ń fi ẹnu pọ̀ ẹnu ni àdán ti ń yàgbẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn àgbà àdán ò kì í yàgbẹ́ nídìí ẹnu àjẹjù àdán ló fà tí àdán tó fi ń fẹnu yàgbẹ́ àjẹjù tí ọ̀tá ẹ bá lé ẹ tó bá dẹ̀yìn wọ́n máa padà para wọn ni bẹ́ẹ̀ ni ogun alẹ́ ni má dẹ̀yìn gbèsè ayé ẹ̀ tó bá kọ̀ láti dẹ̀yìn wọ́n máa padà para wọn. So that is it. Kàkàkà lójú ogun lé òrómì ẹ̀yẹ sódò òkè onílé kéréwú àjàmọ́dò òkè gbì àràmàdà ẹ jẹ́ kí n pe nọ́mbà àwọn awo fún yín kí tó máa lọ mo fẹ́ lọ relax díẹ̀. Ìwọ tó bá wọn pé o fẹ́ sọ́nà ó nídìí bóyá ara ẹ ò dá ó nídìí ìtọ́jú tó péye nọ́mbà àwọn awo rèé o tó bá ti gbowó lọ́wọ́ ẹ tó bá ti ṣẹ́ fún ẹ tó bá ti dáhùn wá gbowó yẹn lọ́wọ́ mi nọ́mbà àwọn awo tí bá pè fún ẹ ní o because ọ̀dọ̀ mi náà máa ń wà láti aago 8 àárọ̀ di aago 6 alẹ́ 091 18 73 9878 091 18 73 9878 one take it for you and one for consultation. Okay. God bless you. All the things you lay your hand upon are prospered. According to the encyclopedia. Benny Lee. Àlàáfíà ń sà. Ó yá ẹ sọ̀rọ̀ nípa kíní yẹn. Ẹ sọ̀rọ̀ nípa késẹ̀tì yẹn. Okay. So, good morning, everybody. Good morning. So, my name is Benny Lee Ileowo, and as you can all see, I'm a musician. I live in the United Kingdom. So,
inú mi dùn pé ẹ fún mi ní opportunity láti wá sórí program yìí láàárọ̀. Bó ti yẹ pé mo drop àwọn orin kan ní last week. Orin yẹn dẹ̀ wà lórí YouTube. Tẹ́ bá wo profile mi, ẹ máa rí orin yẹn ní bio mi. The music actually entered a little bit of trend last week, but we have a lot of controversy nípa orin yẹn torí ẹ mọ̀ pé understanding àwọn èèyàn wa ní Nàìjíríà nípa ẹ̀sìn àti ìṣẹ̀ṣe ó jẹ́ nǹkan tí ó gba kí a bójútó. Àwọn orin yẹn sọ̀rọ̀ nípa ìdúpẹ́, bó ti yẹ pé inspiration nípa orin yẹn, ọ̀kan nínú àwọn live video yìí ni mo ti rí inspiration yẹn, tí ẹ sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó yẹ pé tí wọ́n bá ní ìṣòro, wọ́n máa lọ sílé babaláwo. Tán bá wá délé babaláwo tán gba ìtúsílẹ̀ tán, wọ́n wá gbé testimony yẹn wọ́n gbé lọ sílé pastor, wọ́n lọ ṣèdúpẹ́. Kò dẹ̀ sí nǹkan tó ṣe babaláwo yẹn tí wọ́n lè wá sí ilé babaláwo láti wá ṣèdúpẹ́ kán dúpẹ́ níbi tó yẹ kán ti dúpẹ́. So misplaced priority yìí ni mo fi kọ orin yẹn nígbà tí mo wà ní Nàìjíríà. So ìgbà tí mo máa fi drop orin yẹn, mo drop ẹ̀ lórí cover Ebenezer ni. MC Kenny ló dẹ̀ produce orin yẹn fún mi. So mo ṣe fídíò orin yẹn, ó wà lórí page mi, ó dẹ̀ wà lórí YouTube. So n tó ṣẹlẹ̀ ní last week nìyẹn. So controversy tó pọ̀ ti wà lórí orin yẹn. That's one of my first. Ẹ̀kọ́ verse kan nínú orin yẹn káwọn èèyàn lè máa bù jẹ. Àbí kẹ́ sáré play ẹ̀ tẹ́ bá ní níbẹ̀ yẹn. Mo ní síbí, but ẹ̀ka kan fún mi níbi 1 minute kí n sáré gbé sound system mi. This sound system, I do the live. I disconnect. Naija sì máa dùn. Ẹ ṣeun sàwọ́ Ọlọ́run á bùkún fún yín o, ẹ ní rí ìdààmú o. Gbogbo àdáwọlé á yọrí sí rí bẹ́ẹ̀ sí bless wa Ọlọ́run bless yín o. God bless you, sir. Ṣé bá wà pẹ̀lú mi? Wọ́n wà pẹ̀lú yín. MC Kenny ló ṣe beat.
Ẹ jẹ́ kán lọ jẹ́ lé tó kù ní DM. Ẹ jẹ́ kán lọ jẹ́ lé tó kù ní YouTube. Hello. Hello. ẹ jẹ́ kán ẹ pé YouTube handle yín fún wọn kán lọ jẹ́ lé tó kù ní YouTube. Kán má Yeah, jẹ́ tó. wọ́n lè. Yeah, tó bá click lórí page mi, tó bá click lórí page mi, wọ́n máa rí link yẹn directly lórí page mi lórí TikTok. So wọ́n máa rí fídíò yẹn náà. Yeah. So people are actually talking about copyright infringement, and that's one of the topic I want us to talk about. This is exactly why I actually dropped the song, because the hypocrisy of our people is at the very, very high side when it comes to religion. And when you all believe pé tí a bá ti ṣe orin tí ò bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn tí àwọn wà very cool pẹ̀lú, a ní láti gba gbogbo nǹkan. Táwọn fẹ́ máa sọ̀rọ̀ nípa copyright ní Nàìjíríà, kò sí ẹni tó máa kọ orin mọ́, torí afrobeat tí gbogbo wa ń kọ, àwọn baba Fẹlá ló yẹ kán àtàwọn ọmọ wọn ló yẹ kán mọ̀. Orin náà lẹ ti gbọ́ yẹn o. So ẹ lọ wo ní YouTube, orin ìbílẹ̀ ni, orin tó dẹ̀ dá ni, Ọlọ́run á ràn wá lọ́wọ́. So ẹ jẹ́ kí n pe nọ́mbà àwọn aláwọ̀ yẹn fún yín kí n tó máa lọ. 09118739878. So ilẹ̀ Yorùbá máa gùnkè o, ilẹ̀ Yorùbá dẹ̀ máa dáa. Erinwo ìyà, àyàgbó àyà.